ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Yinka Alaseyori ṣàlàyé ara rẹ̀ lórí fídíò tó ṣe nípa àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́. Ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni Yinka Alaseyori ti tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Nàìjíríà lórí fídíò kan tó ṣe nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ l'Ógbómọ̀ṣọ́, èyí tí ọ̀pọ̀ èèyàn ti ń bú lé lórí. Yinka tọrọ àforíjì nínú fídíò kan tó gbé sórí ayélujára lọ́jọ́rú ọjọ́ 3 oṣù kẹfà yìí, nínú èyí tó ti sọ pé òun kábàámọ̀ pé ọ̀pọ̀ èèyàn lórí òun bíi abiyamọ tí kò bìkítà nípa àwọn ọmọ tí wọ́n jí gbé. Alaseyori ṣàlàyé wípé òun fojú kékeré wo ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà pẹ̀lú fídíò tí òun ṣe. Akọrin ẹ̀mí náà sọ pé ní ọjọ́ méjì sẹ́yìn ni mo ṣe fídíò nípa àwọn ọmọdé tí wọ́n jí gbé, èyí tó sì ta bá ìjọba àtàwọn lájọ. Àwọn èèyàn kan sì ló gé díẹ̀ lára fídíò náà tó wákàtí kan àti àbọ̀. Àmọ́ nígbà tí mo jí lánàá ni mo rí wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ní inú wọn kò dùn sí mi nítorí fídíò ọ̀hún. Alaseyori ní ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ sóhun ti bà òun lọ́kàn jẹ́ ó sì tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn, pàápàá jùlọ àwọn òbí àwọn ọmọ tó wà lákàtà àwọn ajínigbé. Gbajúgbajà olórin ẹ̀mí náà sọ pé gbogbo èèyàn ló mọ̀ mí dáadáa wípé mi ò lè ronú báyẹn láéláé. Ẹ̀yin abiyamọ, ẹ má bínú, ẹ foríjì mí, mi ò lè ronú báyẹn láéláé, ẹ foríjì mí o. Ṣáájú ni Yinka ti sọ nínú fídíò kan tó gbé jáde wípé káwọn ọmọ Nàìjíríà tẹ̀síwájú láti máa gbàdúrà lórí ètò ààbò tó mẹ́hẹ. Alaseyori tọrọ àforíjì yìí lẹ́yìn tí ọ̀pọ̀ èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùngbé sí i lórí ayélujára. Bákan náà ni ó tún sọ pé ìjọba pàápàá jùlọ ààrẹ Bọ́lá Tinubu ń gbìyànjú agbára rẹ̀ láti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà. Ó ní ìjọba gbìyànjú láti dóòlà àwọn tó wà lákàtà àwọn ajínigbé. Ọ̀rọ̀ yìí ló bí ọ̀pọ̀ èèyàn nínú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í bú lórí ìtàkùn ayélujára. Ọ̀pọ̀ èèyàn ló ń dáhùn wípé ìjọba ló gbọdọ̀ wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ, wípé àdúrà nìkan kò lè yanjú ọ̀rọ̀ náà. Ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ti di nǹkan tí ọ̀pọ̀ èèyàn sọ nípa rẹ̀, tí wọ́n sì ń ké sí ìjọba láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ náà ní kíákíá. Ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.